Okay, sir. Ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti mọ̀ gbọ́ wa. Mo kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa alẹ́ data alẹ́ àárò, níbi tí a ti mọ̀ ṣàgbéyẹ̀wò àwọn ẹwà eléyìí tí ó wà nínú art programming. So mo dúpẹ́ pọ̀ ní ọwọ́ àwa tí a darapọ̀ mọ́ wa lénìí. Lágbọ́ Ọlọ́run bá mọ̀ bẹ̀rẹ̀ ní kánmọ́kánmọ́. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lénìí a mọ̀ tẹ̀síwájú àwọn ẹ̀kọ́ eléyìí tá à ń bá lọ. Lọ́sẹ̀ tó kọjá mo ṣàfihàn bá a ṣe lè mọ̀ kọ pre-registration wa, so àti bá a ṣe lè mọ̀ pre-register ní OSF. So àdẹ̀gbà wa yànjú pé ká náà ká ṣègbìyànjú, so ká fi àwọn ká kọ àwọn pre-registration wa kó tó di pé a pre-register rẹ̀. So bí presentation yẹn òun náà ni a bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá. Presentation yẹn náà ni a bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá. Ó dàbẹ́ nìkan ló ti present. So kí ló kọ ẹni yìí? So àwọn náà present lọ́sẹ̀ tó kọjá. So àkókò gbà wá láti ṣe àwa yòókù. So a mọ̀ tẹ̀síwájú lénìí. Ó dàbí olóyè Moshood Habib Adékúnlé, àwọn ti wà online. So bẹ́ẹ̀ kẹ́ share screen kẹ́dẹ̀ sáré present registration yín fún feedback. Yeah. Mo ń try láti share screen mi náà ní ọgbọ́n mi tí ìrì ṣe. Okay. People only the host can share in this meeting. So. Mo dẹ̀ ti fi ń ṣe co-host. Service 11 síta lẹ́sìn yìí. Okay. Ẹyẹ ò báyìí sà. Ẹyẹ ò báyìí sà. Mo ti ń. Ṣé ẹ ti rí báyìí sà? Mi tí rí látọ̀dọ̀ tèmi. Kò tí ì ṣọ́ bí báyìí sà. Kí ni tó ń gbé wá lọ́dọ̀ yín? Ọ̀gá ó ń gbé wáyé pé kí n display over other app ni. Mo kó display. Ṣé bá ti send the registration yín sí group tẹ́lẹ̀ àbí? Bẹ́ẹ̀ ni sà. Send the registration. Bóyá kẹ́ ẹ send ẹ̀ sí mi kí n bá yín download rẹ̀ kí n share bí báyìí. Okay sir. Okay, mo ti rí open. Okay. Ẹ jẹ́ kí n bá yín share láti bí báyìí. So kẹ́ try láti fix ẹ̀ torí ìgbà mi báyìí. Okay. Kẹ́ tí mo rí screen mi báyìí. Wọ́n ti load. Mo ti rí. Ṣé ó yẹ kálẹ̀?
tọ́píìkì tí mo fẹ́ kọ research mi lé lórí òun náà ni harnessing AI power tools in accessing drug information and identifying prescription error in hospital and community pharmacies. So gẹ́gẹ́ bí àwa náà ṣe mọ̀ yí pé so nígbà tí a bá ti ṣe àyẹ̀wò tán so àwọn tí wọ́n bá jẹ́ dókítà wa wọ́n kọ ìwé pélébé fún wa nígbà míì wípé bóyá tí ó wà níbẹ̀ wípé àwọn oògùn tá a nílò láti lò sí àìlera wa so ìgbà míì ń bẹ tó yẹ pé oògùn tí wọ́n bá kọ fún wa so àwọn bí àṣìṣe kọ̀ọ̀kan nígbà míì máa wà níbẹ̀ so eléyìí tó jẹ́ pé ẹni tó bá jẹ́ bí pharmacist so òun ni ó gbìyànjú láti ṣe kíni o àtúnṣe rẹ̀ so ìgbà míì wà ń bẹ tó yẹ pé àwọn information yẹn máa ń pọ̀ débi pé pharmacist ò lè mọ gbogbo ẹ̀ tán lórí so òun náà nílò láti ṣe kíni o láti yẹ àwọn ìwé kọ̀ọ̀kan tó yẹ pé wọ́n ti wà nílẹ̀ bí àwọn reference book so eléyìí tí wọ́n máa ń lò tí wọ́n fi máa ń wo wípé ṣé kò sí ìbájọṣepọ̀ tó lè kó ìpalára bá ẹni tó fẹ́ lo irú oògùn yẹn so eléyìí ni mo wá fẹ́ ṣe ìwádìí lé lórí pé ṣé àwọn tí wọ́n bá ń lo AI tools láti fi yẹ àwọn information báyẹn wò so ṣé wọ́n máa wà more accurate tí wọ́n sì máa fast ju àwọn tí wọ́n bá ń lo àwọn reference book manual yẹn lọ so àwọn reference book yẹn pọ̀ so bí àpẹẹrẹ bóyá bí àwọn pharmacopoeia so bí àwọn Martindales so àwọn tí wọ́n bá jẹ́ bí pharmacist tí wọ́n ó sì mọ gbogbo àwọn ìwé yẹn tí mo ń sọ so research question mi so òun náà mo ti sọ sẹ́yìn yẹn wípé àwọn pharmacist tí wọ́n lo bóyá bí àpẹẹrẹ ChatGPT so tí wọ́n fi harness that kind of information so ṣé wọ́n máa jẹ́ ẹni tí ó máa ṣe kíni o tí yóò ní accuracy ju àwọn tí wọ́n bá ń lo àwọn reference book manual yẹn lọ so ẹlẹ́kejì ò ní pé ṣé wọ́n sì tún yára jù wọ́n lọ pé láti harness that kind of information Okay. so in order to test that wípé láti wá ṣe wípé dependent variable wa so ó ní pé in order to measure it láti fi measure rẹ̀. láti fi measure rẹ̀ so a lo kíni o a lo prescription note eléyìí tó jẹ́ pé yóò contain bóyá bí àwọn error kọ̀ọ̀kan so bóyá bí drug interaction so yóò wà níbẹ̀ tó jẹ́ pé yóò máa affect oògùn kan yóò wà tí ó mọ̀ tán dí ìkejì lọ́wọ́ so drug interaction la máa pè irú nǹkan bá so a lè ní drug disease interaction náà wípé bóyá àìsàn kan ti ń ṣe ẹni yẹn so tó jẹ́ pé tó bá lo oògùn míì ó tún lè ṣàkóbá fún àìsàn tí ń bẹ lára rẹ̀ yẹn so that is drug disease interaction so ẹlẹ́kẹta ó ní drug herbal interaction so ẹlòmíín bẹ tó yẹ kí bí bá ṣe ń lo àgbo so yóò tún máa lo oògùn náà so tí wọ́n bá prescribe irú oògùn bẹ́ẹ̀ fún irú ẹni yẹn so ṣé wọ́n lè tètè detect rẹ̀ through bóyá reference book ni o àbí by the use of ChatGPT so bákan náà gbégbé drug disease drug herbal àti drug so pẹ̀lú dosage regimen so ó ní alákọ̀ọ́kọ́ so ó ní pé bóyá iye dose tó yẹ kẹ́niyẹn lò bóyá 2 ni o àbí 3 so ṣé wọ́n lè detect rẹ̀ by using of ChatGPT àbí kí wọ́n lo reference book láti check dosage so bákan náà a sì máa measure speed tẹ́niyẹn fi lè harness that kind of error torí pé bá a ṣe mọ̀ yí pé ilé ìwòsàn wa so ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní àìlera yìí wọ́n máa pọ̀ nígbà míì tó yẹ pé láti speed tí pharmacist yẹn bá fi ń ṣiṣẹ́ so òun náà wà kéèyàn take into consideration pẹ̀lú anything téèyàn bá fẹ́ lò so independent variable wa so ó ní pé àwọn group yẹn ló máa determine wípé tí ó máa jẹ́ independent variable wípé àwọn group kan tí wọ́n ń lo ChatGPT so ṣé wọ́n fast ṣé wọ́n sì wà more accurate down àwọn èyí tí wọ́n lo manual yẹn lọ. ẹ má bínú mo ní bí pharmacist yìí náà ẹ kọ́kọ́ ṣàkíyèsí ẹ upper case p lélẹ̀. Okay sir.
So Okay. yeah, okay, mo ń gbádùn yín. Okay. Then kí So ni control group yín? so control group wa ó ní pé àwọn tí wọ́n máa lo reference book. So àwọn tí wọ́n lo Okay. ChatGPT, so àtàwọn tí wọ́n lo manual one. So Okay. statistical analysis wa. Okay. Olóyè kẹ́ tó tẹ̀síwájú fún statistical analysis àbí gbogbo tẹ́ bá fẹ́ kọ ní report kan àbí research ni ẹ mọ̀ Okay, mọ̀ sir. lo I ẹ ti gẹ́gẹ́ báyìí so Okay, we sir. ẹ ti gẹ́gẹ́ báyìí we nìkan mọ̀ lò kódà kọjá pẹ́yìn gangan ni ẹ̀yin nìkan ni ọ̀tọ̀ níbẹ̀ ni Ẹ̀yin so kan wà. Ó ti so yé. we will perform independent samples t-test ẹ ti Okay, gẹ́gẹ́ sir. báyìí so Ó ti yé. compare group differences in accuracy scores and completion speed ẹ ti gẹ́gẹ́ báyìí so Ó ti yé. ẹ lè tọ́ wáyé pé ẹ try láti wà consistent ṣe pé nínú fún measure yẹn sìn upper case lẹ lò fún accuracy ní lókè náà then completion speed yẹn náà so try pé upper case lẹ fẹ́ lò fún so ẹ Okay. jẹ́ kó náà jẹ́ upper case ẹ ti get Ó then ti yé. ìgbà yẹn náà yóò mọ jẹ́ we will also Okay. examine the correlation between the speed And accuracy yeah. across space. So láti gba Then nǹkan mi tí mo fẹ́ sọ náà ni pé ẹ mọ́ bínú sá ẹ wo ẹ rí i pé fún àwọn heading yẹn fún àwọn each now of the subsections lẹ́yìn tẹ́ bá ti ń kọ́ wọ́n tàn ẹ́ ń fi full stop sí iwájú wọn iwájú wọn ẹ rí i bẹ́ẹ̀. pé wà tẹ́lifí báyìí ẹ fi síbẹ̀ wọn so irú Okay. statistical analysis yẹn yes sir okay so ẹ jẹ́ kí Okay, àwọn sir. kíní ẹ kó wà consistent Kó wà yeah ẹ consistent. tẹ̀síwájú Okay. Ó ti. So láti wá gba data so we are going to be a máa gba àwọn data wa láti àwọn pharmacist tí wọ́n practice ní Ọ̀yọ́ town. So bóyá ní hospital ni o àbí community pharmacies. okay So our analysis wa. So we are going to make use of 64 participants for each group. okay ṣé ẹ So ti calculate àbí ẹ kàn adapt yẹ. mo calculate yẹn. Okay. Mo lo Kí lẹ R. lò? R. Okay, ẹ ṣeun. Yes, sir. Okay. So Okay. but mo wò ó pé so number yẹn ó pọ̀. So 64 plus 64 máa tó bí 128. 28. So mo wò ó pé ó lè nira díẹ̀ láti rí pharmacist tí ó tó bá ní Ọ̀yọ́ town. So Mo ń gbádùn ṣe yẹn. Ó dàbí ní tí mo rí bẹ́ẹ̀ ni pé ẹ lo methodology ibi bẹ́ẹ̀ni Kí ni mo fi ni procedure yín? So procedure wa ó ní pé so ó máa jẹ́ between alo RCT so àwọn pharmacist kan so bóyá ní tí mo rò pé mo fẹ́ ṣe ni wípé tí n bá ti ń dé bóyá pharmacist eléyìí tí n bá dé ọ̀dọ̀ rẹ̀ bóyá màá ní kó consider manual one so the next one báyẹn ó máa jẹ́ pé yóò lo ChatGPT. Okay. So bí mo ṣe wò pé mo fẹ́ lo. Ẹ jọ kí àwọn àwa tá a tún wà online ọ̀gá mi ẹ bá a dá sí o bóyá tẹ bá rí ẹni kìlọ̀ kan àbí ká tiẹ̀ bóyá ká jẹ́ ká ẹ present tán. Okay, sir. So yes. Àbí kí lẹ̀yin fẹ́ ṣe ká ẹ present tán àbí tá a bá ti ń rí ló àwọn èèyàn pọ̀ ní. Ẹ jẹ́ n present tán so kẹ́ fi ṣe correction rẹ̀ generally. Yes. Okay. So procedure yẹn mo ti sọ pé each pharmacist I'm going to be meeting them màá lọ bá wọn ní ibi tí wọ́n bá ti ń ṣiṣẹ́ so bóyá hospital ni àbí community pharmacy tí wọ́n ti ń ṣiṣẹ́ so màá ti prepare prescription note yẹn lọ́wọ́ so eléyìí tí mo ti ṣàpèjúwe bí ó ṣe rí sí ọwọ́ ìsàlẹ̀ yẹn so àwọn pharmacist yẹn tí n bá ti ń fún wọn so màá sọ fún wọn yí pé tó pé tí n bá ti ṣàlàyé ní tí research yẹn dá lé lórí tán so màá sọ fún wọn yí pé group eléyìí tí àwọn wá yí pé tó the next one bóyá the first one bóyá ó jẹ́ ChatGPT yí pé ẹ lè lo ChatGPT láti dictate error tó wà lórí prescription note yìí o why the next one
so yóò máa jẹ́ pé màá sọ fún yín pé pharmacopoeia bí Martindale ilẹ̀ yín lè lò láti fi harness ẹni ẹ̀rọ tí ó wà lórí prescription note yìí. So material yẹn ò ní pé patient name, so it's not a patient name per se, so just a random name. Ẹ bá ń sún sísàlẹ̀ díẹ̀. So prescription note yẹn bí ó ṣe rí nìyẹn, so age, sex. Kí lẹ sọ sà? Service yẹn break mi gbọ́ tẹ́ sọ tán. Ẹ má bínú, network mi ló gbé mi jáde. Ẹ kúṣẹ́ ọ̀jọ̀gbọ́n, inú mi dẹ̀ dùn fún iṣẹ́ takuntakun tẹ́ ti ṣe yẹn. Okay sir. Ẹ ti gbìyànjú láti replicate methodology yẹn sí problem mìíràn. Gẹ́gẹ́ nínú àwọn tí mo tún fẹ́ ká tún gbọ́ yìí pé ṣé tẹ́ bá rí methodology tán lò níbi iṣẹ́ kan bẹ́ẹ̀ ka paper kan àbí nǹkan kan, tẹ́ bá rí methodology kan tí wọ́n lò, ẹ lè ṣe kí ni o, ẹ lè mọ lò ó níbi tọ̀dọ̀ tí yẹn náà, so that ẹ kàn cite àwọn tọ̀hún ni. Mi ò bá ta rẹ bá bí ìbéèrè kan fún wọn àbí bá bí ìmọ̀ràn kan fún wọn kó tó di pé máa sọ tọ̀dọ̀ tèmi. So ọ̀gá mi ṣe ṣe wà pẹ̀lú wa, ìyá wa Hikmat, ṣe ní any question fún àbí suggestion? So bẹ́ẹ̀ gbà tán present lọ́wọ́. Ok, bẹ́ẹ̀ gbà táwọn èèyàn ronú sí lọ́wọ́. So n tí màá kàn tún ẹ kú iṣẹ́ lẹ́ẹ̀kan sí, so inú mi dùn fún àwọn kíní ẹ̀. So màá kàn tún suggest pé kẹ́ tún try láti wo àwọn novelties yẹn, bẹ́ẹ̀ lè sáré review àwọn literature yẹn náà, so ti yé bá wọn. So ẹ̀ tó dáa púpọ̀. Then tí mo fẹ́ kẹ́ ṣe ni pé tẹ́ bá tún pre-register, tẹ́ bá ti gba àwọn data yẹn tán, so tó yẹ pé conference kan wà ní tó jẹ mọ́ bí area pharmaceutical stuff yẹn náà, ẹ lè gbìyànjú láti send the abstract yín síbẹ̀, so ti yé bá yẹn. So ọlọ́run ṣe rọrùn. So nǹkan kan tí mo kàn fẹ́ sọ ẹ̀ gbẹ́ ní bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe group yẹn ni pé ẹni tẹ́ bá fẹ́ nìkan ní ChatGPT tán, ẹni kejì lo reference book. So mo rò pé ṣé kò ní what of tẹ́ bá mo kàn dá nímọ̀ràn ni o, what of tó wáyé pé tẹ́ bá ti sample àwọn hospital yẹn, tẹ́ bá wo iye pharmacist tó wà ń bẹ̀, so ti yé bá wọn. So ẹ kàn ti lè okay bá irú hospital yìí for example state hospital, gbogbo àwọn tó wà ní state hospital yìí àwọn ni màá lo irú nǹkan báyìí fún ẹ̀dígẹ́dẹ̀ bá wọn. So pé àwọn ni wọ́n lo ChatGPT. Bẹ́ẹ̀ ṣe pé náà àwọn tẹ́tún gbọ́dọ̀ factor ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pharmacy yẹn ṣe nǹkan lè mọ́ lo wọ́n lè mọ́ ní phone tàbí wọ́n lè mọ́ ní internet. So màá fẹ́ kẹ́ factor àwọn yẹn náà so pẹ̀lú ara wọn. So ọlọ́run ràn yín lọ. Àmín àmín. Ọ̀gá mi ẹ fẹ́ sọ̀rọ̀ sà? Mi ń sọ̀rọ̀, mo ti gbọ́ tẹ́ sọ sà, màá tún consider ọ̀rọ̀ eléyìí náà. Ṣùgbọ́n mo tún try láti gbé àwọn tó tún jẹ́ bí táwọn náà tó ń jẹ́ bí àwọn tí wọ́n ń ṣe bí research tí yóò jẹ́ pé pharmacist gẹ̀ làwọn náà, so mo tún fẹ́ try láti seek opinion tiwọn náà about it. Ok, ọ̀dà inú mi ó dùn láti rí iṣẹ́ ìwádìí yín. So màá gbà yín mọ̀ràn pé kẹ́ lọ pre-register rẹ̀ báyìí. Ok sir. Bá ti parí àwọn correction yẹn, so kẹ́ lọ pre-register rẹ̀ sí OSF. Tẹ́ bá ti pre-register rẹ̀ tán, so kẹ́ gba data yín lẹ́sẹ̀kẹsẹ̀. So ó ti yẹ. takuntakun. So tẹ́ bá ti gba data yẹn tẹ́ dẹ̀ reanalyze ẹ lè tún present ẹ̀ fún wa lọ́sẹ̀ tó ń bọ̀. So then you can ẹ lè fi mí sínú àwọn collaborators yín. Ó ti yẹ sir. Ẹ ṣé sá. Jazakumullah khair. So ọ̀gá àgbọ̀ yín ó dàbí máìkì yẹn ò ṣiṣẹ́ bẹ́ẹ̀ kẹ́ rejoin padà. So ta ló tún kù tí ó present? Sátúnrí ẹnìkan ní online ẹ̀tí ó ti di presentation àwọn èèyàn wá nù.
ẹ jẹ́ á wo ṣé Ọ̀yọ́ ní ní sà. A rí i pé ẹ ti wà online bet kò gbé kíní kámẹ́rà yẹn wá so bóyá bíi network àbí nǹkan kan ni so bóyá tẹ bá ní nǹkan kan tẹ fẹ́ fi ṣe wọ́n láǹfààní sà bóyá kẹ́ ẹ gbé sí chat màá dẹ̀ bá yín kà fún wọn. ok ó ti gbé máìkì yẹn wá báyìí padà sà. ọ̀dà sa ní ẹnìkan tó tún ta ló tún wà online tó fẹ́ present iṣẹ́. Mr. Sodiq Ọlálẹ́yẹ ẹ káàbọ̀. Assalamu tó fẹ́ alaikum. present iṣẹ́ yìí. Aleykum salaam tó lábàá kí ẹ jù. Naam, ẹ jẹ́ ẹ má bínú sáà mo ní question kan tó mo ti send question yẹn tẹ́lẹ̀ mi ò mọ̀ pé Facebook mo lọ join Yes. mi ò mọ̀ pé Okay. Zoom wà so Okay. sọ pé pẹ̀lú this síní táwọn ń ṣe yìí nísìnyí báyìí ó dà pé case study làwọn ń ṣe right No case àmọ́ study kọ́ RCT làwọn náà ṣe. RCT làwọn pa sọ pé tí ó sọ interview tí ó sọ experiment the experiment ní aláwọ̀kọ́ ni pé kí ni o wọ́n gbọ́dọ̀ ní independent variable. bẹ́ẹ̀ So wọ́n ní independent variable wọ́n dẹ̀ ń wá causality náà. Causality ibẹ̀ ni pé ṣé táwọn bá lo AI power tools láti fi ṣe àwọn pharmacy kìlọ̀ kọ ẹ̀ ṣé pé ṣé yóò so ti yé yín bá wọn. wọ́n ní effect RCT now náà ni kò ń ṣe case study. okay so Experiment. because like for instance nisin my own research tèmi fẹ́ ṣe right is ẹ má bínú sáà Okay. màá ní láti carry out an experiment kí Okay. n kọ mi ní like brief yẹn pé Okay. I'm working on a plant Okay. fẹ́ ṣe lórí crop kan so mo á fẹ́ ṣe extraction màá kọ́ extract protein látara plant màá lo different extraction method Okay. màá lo bí extraction method mẹ́ta Okay. tí bá ti wá extract yẹ tán nísìn right now màá wá measure some properties of that extract Okay. so mo fẹ́ mọ̀ pé okay tí bá extract protein látara this the same plant tí bá lo method A method B and method C kí ni effect tẹ kó máa rí tàbí kí ni nǹkan tí kí ni effect yẹn máa jẹ́ lára okay o àwọn properties kankan bí the functional property for instance nisin because food tech mo wà ṣá for instance nisin mo fẹ́ measure the emulsifying capacity the let's say the proximate bí protein content something like that so àwọn nǹkan tèmi fẹ́ ṣe gangan nìyẹn so mi wàá mọ̀ wọ́n á wò pé okay because RCT ní sí mo wò pé mo ní mo bá mo because I would also like to present something like yeah more that but ó ti yé mi n tí mo tẹ́ fẹ́ sọ sí ni pé okay now ẹlẹ́ni báyà bíi protein mẹ́ta bí ṣe ń tẹ́ gbà so àwọn protein yẹn ẹ wá fẹ́ wo èwo ni ó mọ̀ ṣiṣẹ́ jù nù protein yẹn àbí ṣé exactly because ma compare àwọn properties wọn papọ̀. So ẹ compare àwọn properties yẹn. Bẹ́ẹ̀ni. Àbí bẹ́ẹ̀ so ní sẹ́lẹ̀ okay n tí mo gbìyànjú láti sọ sí ni pé ẹ bá kí n lo example oògùn yẹn kẹfì lè sọ fún mi bóyá ó jọ ń tẹ̀ ń sọ àbí kò jọ. Okay now bóyá ní sì mo fẹ́ wo oògùn wo ló ń ṣiṣẹ́ jù tàbí okay now mo fẹ́ wo pé bóyá bí vaccine COVID-19 tí mo ṣẹ̀ ṣe bóyá ó wà effective àbí ó wà effective. Ẹ get ẹ báyìí so mo á ní gúrùpù èèyàn méjì so ti gúrùpù aláwọ̀kọ́ yẹn mo fún wọn ní new vaccine yẹn gúrùpù ẹlẹ́ẹ̀kejì mo fún wọn ní placebo yín tí èké yẹn so kò ń ṣe àwọn vaccine yẹn so mo á fún àwọn yẹn ẹ̀sẹ̀ pé at the end of the day tó bá jẹ́ pé àwọn tí mo fún ní vaccine ẹ get ẹ báyìí so bóyá wọn ò COVID-19 ò mú wọn mọ́. So àwọn tí mo fún ní placebo yẹn ká pé COVID-19 mo
gbé àti rí effect tá à ń wá yẹn Okay, mo okay. fẹ́ get ẹ̀ báyẹn Okay, sọ́jọ́ mo rú get tẹ́yìn náà but sọ pé báyà bíi ó kò ó fẹ́ fara pẹ́ but kò ń ṣe because ní kí ló kọ ẹ̀ ní department àwa nísìn àwọn kì í sábà ṣe àwọn research in that aspect ọmọ àwọn ẹlòmíì máa ń ṣe actually ọmọ máa fẹ́ wo pé kí ni effect pé okay tí n bá for instance ní ta máa ní control a máa ní control a máa dẹ̀ ní exaled a máa dẹ̀ ní experimental just like one of my friend nísìnyí nǹkan tó ń fẹ́ ṣe pé òun máa ní control ní tiẹ̀ a dẹ̀ ní so experimental is the one tó yẹ pé ó ṣe pre-treatment bí a ó lo microwave pre-treatment ó lo ultrasound pre-treatment so ìyẹn nǹkan bí ọ̀rẹ́ mi ṣe fẹ́ ṣe tiẹ̀ nìyẹn so òun ní control. irú tọrẹ yẹn sí RCT ni experiment ni ó satisfy prompt yẹn. Okay. Well, bí a máa so tẹ bá ti ní manipulation báwọn yín tẹ manipulate so òun ni ẹ bóyá kẹ ẹ lè ronú tọ̀dọ̀ tí náà ní agbọ́n níbẹ̀ bẹ̀tọ́ wáyé pẹ̀ wá padà mo fẹ́ kẹ try láti ṣe bẹ̀tọ́ wáyé pẹ̀ padà ṣe tẹ wá padà gba data yín bẹ́ẹ̀ bùkátà bẹ́ẹ̀ assistance bẹ́ẹ̀ sì lè analyse àwọn data yẹn ó ti yẹ a lè jọ wo papọ̀ bẹ́ẹ̀ tó bá yẹ pẹ́ lè ṣe lágbọ́nrin tọ̀rẹ́ yẹn náà yóò tún dáa. Okay sir. ẹ jẹ́ mọ̀ tó bá ní béèrè bẹ́ẹ̀ mi ilé òpẹ́ yín wà ní working group wa tẹ́lẹ̀. mi ò sí níbẹ̀ tẹ́lẹ̀ lọ́dẹ̀ kí mo ṣe join ní week lọ́dẹ̀ kí ṣe láti lọ́jọ́ Sunday àbíjọ́. Okay. ẹ lè lo either of the two sir so ẹ ti get ẹ báyìí ẹ jẹ́ mọ̀ tẹ́ bá ní any other advice. ẹ ti bá ní any other question máa send yẹ inshallah. All right ẹ ṣe gan ẹ kú iṣẹ́ wọ́n yíyá ọkọ. ìyáàfin Ikimot ọ̀yà ṣe ẹ fẹ́ present research yín sìn ṣé kí n share screen ṣé n share iṣẹ́ yín àbẹ́ máa share látọ̀dọ̀ yín mà. ẹ ti mute ara yín mà o ẹ mọ̀ jẹ́ kí a tijú ká dẹ́ bẹ̀rù ẹ̀wọ̀n gbé lára research náà gẹ́gẹ́ bí mo ṣe wọ́n sọ ẹ rí i pé kò ní dáa kéèyàn kàn wọ́n ṣe wàhálà dànù lásán gbogbo ń tẹ́ ẹ̀kọ́ yẹn náà so ẹ gbìyànjú láti fi ṣàwọn yẹn láǹfààní ṣètìgẹ́sẹ̀ báyìí gbogbo wa náà akẹ́kọ̀ọ́ náà dẹ̀ sí ní gbogbo wa so ìtẹ́nìkan bá rí ìtẹ́lómi bá rí so a jọ fi yẹra papọ̀ kéde pé abẹ́nìkan bu ẹnìkan so pàápàá jùlọ ẹni tó bá dẹ̀ pera rẹ̀ ní researcher gbogbo ìgbà tó bá jiyàn pẹ́pẹ́pẹ́ lójú oorun báyìí pé wá sọ̀rọ̀ nípa iṣẹ́ ìwádìí rẹ̀ ìyẹn gbọ́dọ̀ mọ̀ ṣe ní tí ó dẹ̀ jẹ́ ọmọ ọrọ̀run ni pé kéèyàn mọ̀ present ó tún wá ọlọ́run ti ṣe ohun èdè abínibí wa láfẹ́ fi sọ kò ṣe pé bóyá bí kílò kọ ẹ̀ bóyá mo ti fẹ́ bá yín share screen yín sìn ẹ̀yin náà gbìyànjú ẹ̀ mà. Okay sir. ẹ kú iṣẹ́. Yes sir. Yes. ọ̀yà kẹ́ ti mọ rí báyìí. Kò sí màá ṣó mi ò tí máa rí. báyìí ńkọ́. Ok mo ti ń rí báyìí. ọ̀yà. Nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni ipa tí impact of student understanding of environmental issue in chemistry education. So ní àkọ́kọ́ hello. à ń gbọ́ yín mà. hello. à ń gbọ́ yín. hello. à ń gbọ́ yín náà à ń gbọ́ yín o. à ń gbọ́ yín. mi ò rí kíní yẹn mú sá o. báyìí ńkọ́. ẹ jẹ́ kí n bá yín rí share rẹ̀. ṣé tí ń rí báyìí mà. bóyá nẹ́tíwọ́ọ̀kì wọn ọ̀dọ̀ wọn ẹ̀ ń dà wọn láàmú. ọ̀yà ṣé tí ń rí padà mà. ẹ ti mute ara yín báyà kẹ mute ara yín kẹ sọ̀rọ̀. ẹ ti ń gbọ́ mi báyìí sá.
a ti ń gbọ́ yín ṣe bẹ́yìn náà ti ń rí screen báyẹn mo ti ń rí bẹ́ẹ̀ ni. ọ̀yà ẹ tẹ̀síwájú. So ní àkọ́kọ́ mo sọ̀rọ̀ nípa introduction nípa chemistry, ipa tó kó nínú nípa society and in student aspect. So Okay. ní inú research topic yìí mo sọ̀rọ̀ nípa independent variable àti dependent variable. Okay. So then before that research question. Okay. So níbi research question yẹn nǹkan tí hello. à ń gbọ́ yín mà. Hello. Hello mò ń gbọ́. Nẹ́tíwọ́ọ̀kì yẹn ń ṣe ṣégeṣége. Hello ṣe ti ń gbọ́ wa. Sáré ni tó wà online tí ó ti present iṣẹ́ wọn tán dẹ̀ fẹ́ ṣe. àwọn èèyàn àsìkò yìí ló dẹ̀ yẹ káwọn èèyàn wá kán wá gbà á. Ok ọ̀dà pẹ̀lú tí ìgbà táwọn retí wọn kán jọra papòdà pẹ̀lú tẹ́rì yìí gan náà pẹ̀lú àwọn registration wọ̀nyí pẹ̀lú tí mò ń ṣò yìí ìjẹ́ ẹ̀yin náà rí nǹkan kan tẹ́ ń wò pé bóyá kò yẹ kó wà ń bẹ̀ àbí ó yẹ kó wà ń bẹ̀. So inú tèmi rí ń sìn ni pé nínú registration tó ti yé báwọn well hypothesis lè wà ẹ ti get it báwọn bet bùkátà kẹ́yìn tó ṣe kọ alternative hypothesis mọ́ so then ó dáa pọ̀ bóyá kí hypothesis yẹn kó tẹ̀lé research question so kó tẹ̀lé research question ẹnu tí mo tún rí nínú ṣe wọn ni pé ok a ti ń gbọ́ yín padà. Hello a ti ń gbọ́ yín. Network yìí. A ti ń gbọ́ yín báyìí. kí network ọ̀dọ̀ wọn ni o. Yeah. Oda so yẹn níbẹ̀ yẹn wọ́n ní the data will be analyzed using the following statistical method. Hello sir. Hello a ti ń gbọ́ yín sẹ́. Hello àwa ń gbọ́ yín àwa ń gbọ́ yín. Okay, I think I'm by sir. A ti ń gbọ́ yín. Okay, so ní after introduction mo sọ̀rọ̀ nípa research question pé bí research question wa ó dá lé lórí bí a ṣe lè lo traditional method bí àwọn lecture method láti fi mọ ìyàtọ̀ láàrin bí a ṣe lè lo discovery method of learning tí ó fi lè jẹ́ pé ó máa ran àwọn students wa lọ́wọ́ láti lè ní ìmọ̀ nípa environmental issue in chemistry education. So dependent variable. Ẹ má bínú mà kí lẹ gbà lérò pẹ̀lú traditional method of teaching? Ṣé ẹ̀ ń pé tí n bá gbọ́ yín sí nǹkan méjì lẹ fẹ́ compare àbí? Ẹ fẹ́ compare traditional method of teaching and learning àti discovery method àbí? Bẹ́ẹ̀ni. Kí lẹ gbà lérò pẹ̀lú traditional method? Àwọn traditional method yẹn ni bí all these common àwọn method tí ó sábà wọ́pọ̀ tí bí lecture method all these normal teaching method tí wọ́n sábà máa ń employ but discovery method ń dá lé lórí nípa bí student bó ṣe lè gbìyànjú láti
maybe in form of experiments Okay. in group tí wọ́n fi lè try láti máa discover new things on their own. So Okay. ẹ mọ̀ that traditional method, let's say for instance lecture method, òun dá lé lórí pé maybe nǹkan tí lecturer or teachers tó bá sọ ní class náà ni nǹkan tí àwọn ọmọ máa mọ̀ nípa ẹ̀, but that discovery method it will help the students láti mọ̀ nípa nǹkan síwájú fúnra wọn yàtọ̀ sí nǹkan tí traditional method ẹ lè tẹ̀síwájú mọ́. Okay. So dependent variable wa òun ni láti gbé yẹ̀wò understanding of the students concerning environmental issue. So ọ̀nà mẹ́rin la lè gbà láti fi yẹ̀wò. Àkọ́kọ́ nípa ìmọ̀ tí àwọn ọmọ tí wọ́n. ọ̀nà mẹ́rin lẹ fẹ́ gbà láti fi measure rẹ̀. Okay, ọ̀nà mẹ́rin ni mo fẹ́ gbà láti fi measure rẹ̀. Àkọ́kọ́ nípa ìmọ̀ tí àwọn ọmọ ti mọ̀ ní inú nǹkan tí wọ́n kọ́ wọn ní class, bí inú àwọn topic tó dá lé lórí bí environmental issues such as pollution, then climate change, bí ó ṣe lè wúlò ní àwùjọ wa tó fi jẹ́ pé nǹkan tí wọ́n ti mọ̀ yẹn ó máa lè ṣe àǹfààní fún wọn. Another one. ẹ má bínú mà mo ń tọ́tọ́ ẹ fẹ́ measure comprehension key environmental concept pẹ̀lú tẹ́kọ̀ ẹ tí sọ bẹ́ẹ̀ ti fẹ́ measure rẹ̀ gangan. Okay, ṣe fẹ́ measure rẹ̀ pẹ̀lú pé bóyá fún wọn ní question lórí concept yìí lẹ sọ ẹ wá grade rẹ̀. Bẹ́ẹ̀ni sir. So you have to be specific and then ó gbọ́dọ̀ wà concrete to get about. So ẹ lè sọ pé okay now so we are going to measure student comprehension on key environmental concepts. Let's get it around. So using 5 multiple choice questions so that at the end of the day, only calculate fún group méjèèjì. So ti yé báwọn. But there can sọ pé knowledge and. Mi ò really gbọ́ correction. Kí lẹ pé? Hello. Mi ò really gbọ́ nǹkan tẹ́ sọ dáadáa, network yẹn break. Okay, mo ní tí mo gbìyànjú láti sọ ni pé tẹ́ kàn sọ pé knowledge and comprehension of kí ló kọ ẹ tí really sọ bẹ́ẹ̀ ṣe fẹ́ measure rẹ̀ gangan. Mo ní tẹ́ sọ náà ni pé ẹ kàn lè sọ pé okay now we are going to measure the comprehension student comprehension on key environmental concepts by using 5 multiple choice questions. So ti yé báwọn. So báyà nísìn multiple choice question kankan báyà question lórí pollution ẹ lè ní bí option mẹ́rin bẹ́ẹ̀ àbí kankan climate change náà conservation náà sustainability. So at the end of the day ẹ wá grade the student báyà bí over 5 ni. So báyà student tó bá gba mẹ́rin for example yóò gba 5 over 5 ń bẹ̀ ẹni tí ó bá gba nǹkan kan yóò gba 0 òun lẹ́wà average papọ̀. So ti yé bẹ̀tẹ̀ bá kàn sọ pé knowledge tí sọ bẹ́ẹ̀ ṣe fẹ́ measure rẹ̀ gangan. So ti yé ń bá wọn. Yes sir. Tẹ́ bá kíyèsí ọ̀jọ̀gbọ́n tó ń ṣe present tán ẹ rí i pé wọ́n sọ pé báwọn ṣe fẹ́ measure accuracy àwọn ni pé ṣe ìpọ́n ti fi àwọn rubrics kan sí pé ẹni tó bá mú nǹkan kan wá àwọn fún ní 1 point. So ẹ̀yin náà gbọ́dọ̀ jẹ́ kí yẹn kó wá explicit kó dẹ̀ wá concrete. So ti yé ń bá yẹn. Bẹ́ẹ̀ni sir. Okay. Ẹlẹ́ẹ̀kejì ńkọ́? So ẹlẹ́ẹ̀kejì ni lẹ́yìn ìgbà tí a bá ti place wọn lórí test based on their knowledge, then we measure their attitude towards the knowledge they've acquired. Bó lẹ ṣe measure òun náà, bó lẹ ṣe fẹ́ measure rẹ̀? Like a lè lo bí interview láti béèrè ìbéèrè lọ́wọ́ wọn, so a fi máa mọ̀ bóyá nǹkan tí wọ́n ti ṣe yẹn ó ti ní changes lórí attitude wọn towards environmental issue. Kò sí láburú kẹ́ lo interview náà but lọ́pọ̀lọpọ̀ ọgbà ọmọ wa subjective. What of tẹ́ bá measure willingness? Ẹ wo study lórí Kahoot àti kíní tí mo ṣe yẹn ẹ gba measure willingness náà bẹ́ẹ̀ ẹ pé ń ta lò náà ni pé
are you willing again, so are you willing to take a chemistry lesson, I mean, next week? Again, because I can measure, okay, now, ṣé pẹ̀lú bóyá lẹ́yìn ìgbà tẹ́tí fún wọn lẹ́gzámù yẹn àbí tẹ́tí fún wọn ní treatment yẹn bóyá àwọn tẹ́ lo discovery method fún pé are you willing to participate in chemistry class next time? Let's get about so then ẹ lè ní bí bóyá bí anchor bóyá bí méjì àbí nǹkan kan so tàbí ẹ lè lo bóyá bí strongly agree let's get about so strongly disagree so that ẹni tó bá yẹ pé òun willing ẹni tó bá mú bí strongly agree yẹn ṣe ń gbé bóyá bí tó yẹ pé anchor yín 5 points ni so ó mi pé òun gba 5 ń gbà yẹn so ó mi pé òun ẹ lè mọ gbèdéke willingness so tí yé bá wọn tẹ bá grade ẹ báyìí mi ò bẹ ẹ understand ẹ. bẹ́ẹ̀ni sir. ẹ lè wo kí ni pre-registration káwọ́ tì mí ẹ̀ ẹ́ bí mo ṣe measure willingness ń bẹ̀ ọ̀yà. Okay. Ọ̀yà next one ma. The assessment will be done through. Okay, bó lẹ ṣe fẹ́ measure ability to apply eléyìí náà. Sir? Bó lẹ ṣe fẹ́ measure ability to apply chemistry concept. Hello. À ń gbọ́ ìmọ̀ bó lẹ ṣe fẹ́ measure ability to apply chemistry concept. Màá suggest nígbà yẹn pé pilot lẹ́yìn kọ́ fẹ́ ṣe náà bẹ́ẹ̀ kẹ ẹ mọ́ ti dára yín láàmú lórí dv ẹlẹ́ẹ̀kẹta àfi tẹ́ báyìí pé bá mọ ní gbèdéke bẹ́ẹ̀ ṣe fẹ́ measure rẹ̀ certificate ẹ̀ báwọn then relay yìí kò pé assessment will be done kò ń ṣe kílò pẹ̀lú ẹ lè lọ gbé information lè síbi design àti procedure so ti bá so ẹ yọ láì méjèèjì kúrò ń bẹ ṣé ń gbọ́ madam so ti mímọ̀ tẹ́ bá ń gbọ́ bẹ́ẹ̀ kàn tún fídíò yẹn wò so bẹ́ẹ̀ ló ẹ lè comprehension gẹ́gẹ́ bí mo ṣe sọ yọ kàn máa jẹ́ comprehension so ti bá. We are going to measure students' comprehension on key environmental concepts or topics. So either gbé rubrics yẹn sí so comprehension lè jẹ́ alákọ̀ọ́kọ́. Then ẹ measure willingness lẹ́lẹ́kejì yẹn náà so ti màá suggest kẹ́ delete àwọn méjèèjì yòókù yìí ọ̀yà ẹ tẹ̀síwájú kí ni ẹ ti mute ara yín padà ọ̀yà kí ni àwọn independent variable yín. Okay, head to there through okay discovery that will all make sense right now. Madam ẹ ti mute ẹ mute ara yín mà. Àgbọ̀mọ̀ ọjọ́ dẹ̀ sì ti fẹ́ lọ ìjẹsà tó rẹ̀ tó tún fẹ́ present iṣẹ́ wọn yàtọ̀ sáwọn. àwọn èèyàn wá lónìí àbáwọn èèyàn bẹ̀rù presentation ẹ gbé àwọn tó ń presenting sí náà kò sí ẹni kò sẹ́ni tó bú wọn wọ́n fi ń gba feedback lórí iṣẹ́ tí wọ́n ṣe lásán náà ni. ó dà nínú àwọn akẹgbẹ́ mi ta tún wà online sáré nìkan tó bóyá bí ìmọ̀ràn fún sister tó ń present lọ́wọ́ ẹ̀ so lórí iṣẹ́ wọn so that wọ́n bá ń tún àwọn fídíòs yẹn wò wọ́n lè yẹ̀ wò anybody olóyè Sodiq olóyè Moshood
àti ọ̀gá mi ṣẹ́sì wà pẹ̀lú ẹja sọ̀rọ̀ àǹfààní tá a fi wà bíbá yìí náà ni. Ok, ẹ tẹ̀síwájú. Yes, ẹ káàlẹ́ kú iṣẹ́. yes sir. Àríwòye mi nípa madam tí wọ́n present tán yìí. Method méjèèjì tán náà fẹ́ lóyún. Mo fẹ́ béèrè àbí mo fẹ́ gbà mọ̀ pé traditional method àti discovery method yìí ṣe gúrùpù méjèèjì tán bá select àwọn student tàbí respondent fún gúrùpù méjèèjì yìí ṣe àwọn ni wọ́n á apply àwọn treatment yẹn ni àbí bó wọ́n ṣe fẹ́ ṣe tí wọ́n fi mọ̀ pé traditional method yìí o ṣe àwọn wá tẹ̀lé àwọn student yẹn pé tí wọ́n put wọn through traditional method tí wọ́n á dẹ̀ tún make sure pé the second set náà discovery method yẹn bó wọ́n ṣe gbà lérò láti ṣe àwọn nǹkan yìí tí wọ́n fi mọ̀ pé lóòótọ́ traditional method làwọn eléyìí lóòótọ́ discovery method làwọn eléyìí wọ́n jẹ́ àkíyèsí mi láàrin yẹn sá. Ẹ ṣeun gan sá wọn ò dẹ̀ sí online láti àkíyèsí pàtàkì ní fún wọn sá torí nínú àwọn èèyàn gbọ́dọ̀ mọ̀ bóyá bí àwọn manipulation à ń pè nǹkan kan náà ní manipulation check. So manipulation check náà ni pé tẹ bá ní nǹkan kan tẹ fi manipulate bí àwọn manipulation yìí ẹ gbọ́dọ̀ tún mọ̀ confirm bóyá àwọn manipulation yẹn ń ṣiṣẹ́ so that confirms ò ní wà gẹ́gẹ́ bí ọ̀gá ṣe sọ́nsìn so there is a way tí èèyàn tún fi gbọ́dọ̀ wò ó pé okay now ṣé method tí mò ń fún àwọn student yìí ṣé wọ́n gbọ́yé sí discovery method ní tòótọ́ àbá àwọn ọ̀nà mi tẹ́ fi lè gbà yẹ̀wò pé ṣé discovery method ni so but ó dàbí network wọn ò tí ì padà so tí ẹ bá ń gbọ́ tẹ́ bá padà wo fídíò yẹn try láti ṣàkíyèsí àwọn yẹn náà so that níbi àwọn procedure yìí tẹ́ bá assign àwọn students sí àwọn group méjèèjì yẹn ẹ gbọ́dọ̀ kọ́ pé kí ni ẹ ṣe fún àwọn traditional method so ṣé ẹ̀yin náà lẹ́ lo method yẹn fún ọ ni àbí ṣé teacher ẹ kàn lọ observe àbẹ́ sọ fún teacher kan kó lo traditional method ni then bó lẹ́sẹ̀ fẹ́ ṣe discovery method yẹn náà so ti gbogbo àwọn kíní ẹ gbọ́dọ̀ wà nílẹ̀ àti ọ̀nà tí ẹ fẹ́ gbà débẹ̀ then try láti wá manipulation check tá a fi padà mọ̀ pé okay now ṣé manipulation tẹ lò yẹn ṣé ń tòótọ́ so ṣiṣẹ́ so ṣe ń tẹ fẹ́ kó ṣe so ṣé manipulation so ṣe ń tẹ fẹ́ kó ṣe so láti fi gbọ́ nǹkan yé nípa manipulation check tí mo gbà lérò pẹ̀lú ẹ̀ ni pé ẹ wo study lórí loyalty tí mo sọ yẹn ṣe pé à ń test fún nínú Fignight tá a fún àwọn yẹn lórí passage yẹn lẹ́yìn ìgbà tá a fún wọn ní passage yẹn tán àwa béèrè nínú béèrè yẹn pé ṣé wọ́n lérò pé John yẹn kí ni wọ́n lè sọ nípa John ṣé wọ́n lérò pé ó lóyà àbí kò lóyà so ìpè náà so tí wọ́n bá mú pé John wà lóyà ajá sí pé tí mo manipulate ń bẹ̀ yẹn no kí tẹ no ẹ̀wọ̀n pé tá a manipulate ní optimistic àti pessimistic àwa sọ pé náà ṣé wọ́n lérò pé John wà optimistic àbọ̀ wà pessimistic so passage yẹn tó bá jẹ́ pé ó gbé jáde ń tòótọ́ pé John wà optimistic so ajá sí pé tá bá ní báyà bí anchor from 1 to 5 so tí n bá ní bí 4 and above ní aggregate score mi ó mi pé manipulation ń ṣiṣẹ́ nìyẹn bẹ́ẹ̀ tí n bá ní gẹ́gẹ́ bí 0 àbí tí mo wò ó pé báyà bí optimistic condition ló wà fún ìgbà táwọn yẹn wá fún ní average yẹn mo rí pé wọ́n fún ní pessimistic ó mi pé nǹkan kan yẹn ò ṣiṣẹ́ nìyẹn àǹfààní manipulation check ni ó dàbí èèyàn náà ni wọ́n sọ fún kí madam káwọn náà ṣàkíyèsí lórí rẹ̀ so n tí màá tún fi sọ mẹ́ẹ̀ pé yàtọ̀ sí àwọn procedure tá a fẹ́ kẹ́ iṣẹ́ lé lórí yẹn hypothesis yẹn so ẹ lè mọ bùkátà rẹ̀ gan so ẹ gbé question yẹn ẹ lè lo research question lásán for now so fún statistical analysis yẹn well let's summarize demographic okay sample t-test so ẹ nídìí independent náà ni ẹ lè lo kíní méjì papọ̀ ẹgẹ́ ti bá wọn gbọ́dọ̀ jẹ́ pé manipulation ni tó dẹ̀ sì jẹ́ ẹ̀wọ̀n kan béèrè náà lẹ́ẹ̀kan pé ṣé bó lẹ ṣe fẹ́ administer àwọn participants yìí ṣé between subject participants ni àbí within subject participants táyé pé between subject participants ni táyé pé ọ̀tọ̀ làwọn participants tí ẹ subject sí traditional method ọ̀tọ̀ làwọn tẹ́ fún ní discovery method ajá sí pé ẹ lè lo independent sample t-test directly ṣe get ẹ báwọn sọ ẹ ní bùkátà peer sample t-test yìí mọ́
so then níbí ìwàyẹ kò sínú effect kí ló kọ ẹ̀ kò sí nínú statistical analysis ìbò láyé kí wọ́n gbé lè sí ta ni ó sọ fún wa ìbò láyé kí wọ́n gbé pọ́ìntì ìparí yìí sí. ṣé bí number of samples kọ́ yẹn. níbi eléyìí bẹ́ẹ̀ ni kí ni heading yẹn kí ló kọ́ tá à ń pè heading yẹn. ṣe pé under statistical analysis náà gbé sí kì í dẹ̀ ṣe bẹ́ẹ̀ tọ́ ẹ̀kọ́ wà nìyẹn under power analysis. under power analysis bẹ́ẹ̀. so ibẹ̀ lẹ́ẹ̀kan gbé sí then power analysis yẹn náà ẹ̀ ti ṣe dáadáa tó ó yẹ kí ẹ sọ okay náà bó lẹ ti calculate power analysis yẹn ṣé g power lẹ lò ní àbí r lẹ lò so then kí ni effect yín kí ni size effect yín ṣé small effect ni àbí medium effect àbí large effect so ẹ dákun ẹ try láti yẹ̀ yẹn náà wò dáadáa so gbogbo àwọn eléyìí data collection and so ó ti gùn jù gbogbo ẹ̀ kàn lè sọ láàrin àti exclusion criteria yẹn ok wọ́n padà gbé power analysis wá ń sàlẹ̀ so tọ́wọ́ ẹgbẹ́ padà gbé power analysis wá ń sàlẹ̀ ẹ delete eléyìí tẹ́kọ̀ lókè kò yí sí statistical analysis nìyẹn so ti so gbogbo àwọn exclusion criteria yẹn mọ́jọ́jọ́ paragraph kan lọ gbogbo àwọn kí ni ẹ má jí wọn papọ̀ so wọ́n ní student who miss more than 2 classes so then gbogbo procedure yẹn ṣáàjẹ́ kó ká mọ̀ so that ká fi lè ní more information ṣáà nípa àwọn ẹni tó kọ́kọ́ present láàkọ́ wọ́n sọ okay now àwọn yẹn fi ṣèjì pé àwọn lè mọ iye data yẹn tán nǹkan báyìí làwọn dẹ̀ ṣiṣẹ́ yẹn náà jẹ́ kí kíní ẹ̀ pé okay now power analysis wọn lélẹ̀ okay procedure wọn the study we employ now so ẹ sọ pé RCT lẹ́fẹ̀ẹ́ lò lókè ẹ tó sọ pé quasi experimental design so ti ẹ try láti ṣàkíyèsí eléyìí náà so ti yé wa so bẹ́ẹ̀ kẹ́ lọ between subject participants so that ẹ bá ní group méjì so tẹ assign àwọn kan sílẹ̀ tẹ assign àwọn kan sílẹ̀ yìí náà so okay so ẹ dákun ẹ̀yin náà ṣe iṣẹ́ yẹn lórí rẹ̀ àwa tá ti gba ọ̀dà báwa mẹ́ta ti gba kilo quensin so a lè go ahead láti lọ pre-register wọn ní OSF so then ká lọ lẹ́yìn tá a bá ti ṣe tán a lè gba data wa then ẹ jẹ́ mọ̀ tẹ́ bá ní other questions náà ká tó tẹ̀síwájú aago mẹ́wàá ti lò ìmọ̀ tá a rẹ́ ní nǹkan tó níbèrè kan àbómìíràn kó tó di pé a ká di ètò náà lẹ̀ ní ọ̀sẹ̀ yìí. Ìbéèrè. So ìgbà tí ò sí ìbéèrè mọ́ ẹ ṣé pọ̀ fún àwa tí a darapọ̀ láwọn tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀. So Mr. Moshood ẹ dákun ẹ̀yin náà ẹ pre-register iṣẹ́ yín yẹn so tó bá possible tẹ́ bá ti rí data yín gbà ẹ lè wá present result yín so ẹ rí i pé àwọn mẹ́ta nìkan ni wọ́n ti ń káàgbé bíi méjì so ìyáàfin náà àwọn náà parí iṣẹ́ tọ̀dọ̀ tiwọn so àwọn tá a bá dẹ̀ fẹ́ present iṣẹ́ wa báyà bíi conference kìíní tí mo sọ yẹn lókìtì pupa yẹn náà a lè send abstract wa náà síbẹ̀ so kó tiẹ̀ tó di pé a send the full result síta ẹ get it báyìí so ó dàárọ̀.